Africa Content TV. Ọ̀nà àlàmọ́lá. Ẹ̀jọ̀ ọ̀nà rẹ̀ oníkálukú ṣe ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀nà rẹ̀ oníkálukú ṣe ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Adé làpàdé bánú fi ìmọ̀lẹ̀ ríra. Adé láyé làpàdé ẹ̀jọ̀ òkàlùkù ẹ̀ṣẹ̀ tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ tí bá dákẹ́ tí mọ́lẹ̀ pípẹ́ tí bá sọ̀rọ̀ o tèmi èmi tí mọ́lẹ̀ àlàmú ẹ̀jọ̀ òkàlùkù ṣe tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ adé làpàdé mọ́lẹ̀ àlàmú iná. Ọlọ́pẹ́ tí ilẹ̀ dàáyà Fúnikọ́ dà aláàtúwálé Quran Muhammad ọmọọba àṣìlẹ̀ èmi máa tún fọ́ọ̀tọ̀ tí mọ́lẹ̀ àlàyé tí bèèlà máa bí fọ́ fèrè ọmọ pàṣẹláwà o ìbàdàn fi mọ́lẹ̀ àlàmílá. Ọlọ́gbẹ́ àgbẹ̀bàjẹ́ olùyọ̀lé sára alábọ́nfọ́ bẹ́ẹ̀ tí ìmọ̀ rẹ̀ bóyá mọ́ àbíkú mọ́ o wọn ò bá wọn dá sí dé gbọ́dọ̀ òkú kan ní o aláwọ̀ fáwọn mọ́lẹ̀ òkú kan ní o ó pẹ́ aláṣọ bá aṣọra tí ilẹ̀ rà tẹ̀ bá ti bá tèmi ya ní òtí ẹ̀ lẹ́la tí mi lẹ̀ ẹ̀ bá sọ tèmi ya. Ọlọ́bẹ̀ tí mo ọ̀rẹ́ kò mọ̀ mí àmọ́ tẹ́ ẹ bá lọ́wọ́ méjì ìyẹn sì dá tún gba àjọfojú rí ni àmọ́ tẹ́ ẹ bá wọ́n lónú méjì kò lè sí èèmọ̀ rẹ̀. Ìyẹn ní àlẹ́ òkè àlámọ́ ilá. Ọlọ́ ẹ má jẹ́ bínú. Omi olómi lábẹ́ kalẹ̀ fún o. Ẹyẹ mọ̀ omi olómi mọ́. Ẹni tó ní ìgbàgbọ́ àti akẹ́bà jọ̀gọ̀ sọ̀rọ̀. Ẹ̀dàgbọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rọ. Ìbánu fi bọ́lẹ̀ àlámọ́ ilá. Tí bá dákẹ́ tí ma sọ̀rọ̀ o. Ẹ̀pọ̀ sọ́júbò kan pé mi o. Sọ́mọ mi ní sọ́júbò kan pé mi o. Sọ́mọ tí mo ẹ̀ sọ́júbò kan pé mi dẹ́gbẹ́. Lọ́ba àgbébámọ́ mi ni ẹ̀ wá sọ fún ẹ dáadáa. Ìtumọ̀ ẹ̀ tí mo lẹ̀ àlámọ́ ó lọ fà á. Ó lọ fà á gidi gan. Ó lọ fà á. Ó lọ fà á tí dákẹ́ bá jẹ́ o. Ìbánu fi bọ́lẹ̀ àlámọ́ ilá. Ó jìnà sí wọn. Ọlọ́gbẹ́ tí wọ́n lọ. Ìbọ̀lẹ̀ kò dáa sí. Ọlọ́gbẹ́ tó bá ẹ̀jára wọn. Pẹ̀lú ọmọ ògbó mọ̀mọ́rí. Ọ̀pẹ̀lú ọmọ òmòrí àjànàkúlẹ̀ lókèrè ẹlẹ́mọ́rẹ́ dání. Ẹ̀rìn kọjá àǹfọ̀ pàálò. Ọmọ owó lẹ́ọ̀kọ̀ ìgbà báwo lẹ́ọ̀ lè ṣe o. Ọ̀pẹ̀lú ọmọ òmòrí agbógun. Ọ̀pẹ̀lú ọmọ òmòrí. Ọ̀ṣọ́gbà jà pẹ̀lú ọmọ òmòrí. Ọmọ Sàlámọ́tù. Òpè ní wọ́n orin. Ẹlọ́gbọ́rẹ́ dání à. Òyìnbó dáhùn pọ̀ pariwo. Ó lẹ́ ó gbé bàbá ó lẹ́ ó gbé sẹ́yẹ̀. Òpè ní wọ́n orin.
lọ́dọ̀ tí wá. Gbogbo ọ̀gá kì í ṣe làálàá. Ọ̀dà kò kì í ṣe làálàá. Ìlú kílẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ò gbọ́ lọ́rọ̀ tí wá. Tí wá yàtọ̀ ọ̀tọ̀ ọgbọ́n alárẹ̀ mi wá o. Gbogbo ẹ̀ ló péjọ sọ́dọ̀ tí wá. Orí kílẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ò gbọ́ lọ́dọ̀. Ìlú kílẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ò gbọ́ lọ́dọ̀ tí wá. Orí kílẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ò gbọ́ lọ́dọ̀. Ìlú kílẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ò gbọ́ lọ́dọ̀. Tí wá yàtọ̀ ọ̀tọ̀ ọgbọ́n alárẹ̀ mi wá o. Gbogbo ẹ̀ ló péjọ sọ́dọ̀. Ìlú kílẹ̀ fẹ́ tó gbọ́dọ̀ wá tí wá yàtọ̀ ọ̀tọ̀ọ̀kan alárẹ̀ mi wá o gbogbo ìlú pẹ̀lú sọ̀rọ̀ tí wá. Orí kílẹ̀ fẹ́ tó gbọ́dọ̀ bàbá mi ìlú kílẹ̀ fẹ́ tó gbọ́dọ̀ bàbá ro. Orí kílẹ̀ fẹ́ tó gbọ́dọ̀ ọlọ́sẹ̀ ìlú kílẹ̀ fẹ́ tó gbọ́dọ̀ tí wá yàtọ̀ ọ̀tọ̀ọ̀kan alárẹ̀ mi wá o gbogbo ìlú pẹ̀lú. Olúyọ̀lé sábà ìmọ̀lẹ̀ ẹ̀tọ́ bá ń jànú torí nígbà nìkan. Àbí tó bá ṣọ̀nù nígbà ooo. Ìmọ̀lẹ̀ ẹlòmẹ́kú. Ipò tọ́lọ̀ wọn bá fi wá sí ìtòrí akẹ́bàkẹ́ lọ́wọ́. Àwọn kì í ṣàlàyé omi. Àwọn kì í ṣe tàgbà mọ́lẹ̀. Àwọn kì í ṣe dàgbà sápò. Lójú ẹ̀ parí wa tí yá akẹ́bàjẹ́ láti máa ń pánú nípa. Ẹni bímọ là ń jọ, ẹni bíni là ń jọ. Lọ́dọ̀ sí kìrìkìrì sí ìmọ̀lẹ̀ lọ́wọ́ tí wá. Àwọn Yorùbá ló sọ báyìí tó lálá tó tó ilẹ̀ ló ń bọ̀ ọ́bùrú. Báwo la sọ́dún? Yín náà lọ fún ìmọ̀lẹ̀ máa já ọ̀sìn. Ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ òun ló. Tìrẹ̀ tó bá jẹ́ ìròyìn o. Àlùbáríkà àgùntàn wọn. Tí bá kọ́ ní gbogbo ká lára. Àwọn tèmi tó wà ní wọ́n wá sọ pé pé ṣé kí ní ẹ̀mú àwọn àti ẹ̀fẹ́ dé o. Níwájú bá àbí àbíkọ́, níwájú bá èèyàn. Àwọn ọmọ mẹ́fún ẹ̀bọ̀. Ọlọ́gbọ́n tí ìmọ̀lẹ̀ àdàfẹ́ lọ. Tí ilé ẹ̀sọ́ ọmọ ẹ̀sẹ̀ kọ̀ ẹ̀sẹ̀ adúlábù.